Kí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà káàkiri jákèjádò gbogbo orílẹ̀-èdè àgbáláyé. A máa kú bí ìlú ṣe ń lọ, a dẹ̀ kú afẹ́fẹ́ àlàáfíà tó ń fẹ́ sí gbogbo wa lára ẹ̀ yóò máa ju wa ṣe. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Fújì lápapọ̀. Tá bá ní wò ó lágboolé Fújì, a rí i pé dàrúdàpọ̀ ó ń ṣẹlẹ̀ lágboolé Fújì. Àmọ́ a dúpẹ́ lọ́wọ́ ọba Wáídù ọba Elédùà tó bá wa ń bomi paná ẹ̀. Ẹ̀yin olólùfẹ́ wa, a kí gbogbo yín, gbogbo etí tó gbà á lọ, àwa tún rèé o lọ́jọ́ tòní láti tún já àbọ̀ fún yín gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ pátápátá agboolé Fújì. Ẹ jẹ́ ká gbójú wo ti èyí tó ń ṣẹlẹ̀ láàrin ọ̀gá ńlá Fújì, Pasuma Wonder àti bàbá ọ̀nàrẹ́bù Adébísí Àkàndé Táyé Currency, táwọn kan tún máa ń pè ní ọ̀kan lọ́mọ nílùú Ìbàdàn. A rí i pé mọ́mi sí omi ò tó ó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì, láàrin ọ̀gá sọ́mọ láàrin bàbá sọ́mọ. A rí i pé gbọ́nmi sí omi ò tó ó ń ṣẹlẹ̀ tí gbogbo àwọn èèyàn náà ń jáde lọ́tún lọ́sì pé Táyé Currency bàbá ọ̀nàrẹ́bù dandan láì ó ní láti lọ dọ̀bálẹ̀ ìyẹn fún Pasuma Wonder, ìyẹn ọ̀gá himself Alhaji ọmọ ìyàwó Alhaja. A rí i pé oríṣiríṣi àwọn èèyàn ló ń jáde, oríṣiríṣi ọ̀rọ̀ ló ń jáde lọ́dọ̀ọ̀nà àwọn olólùfẹ́ Fújì, pàápàá jùlọ olólùfẹ́ Pasuma Wonder àti àwọn olólùfẹ́ Adébísí Àkàndé tí gbogbo yín mọ̀ sí Táyé Currency. A rí i pé gbọ́nmi sí omi ò tó ó ń lọ lọ́tún lọ́sì káàkiri gbogbo orí ìtàkùn, gbogbo agbègbè, gbogbo orí ayélujára wọn. A rí i pé gbogbo ẹ̀ fúnrán lóríṣiríṣi ń ṣẹlẹ̀ káàkiri. Àmọ́ ẹ wá gbọ́ mi o, lásìkò tá a wà yìí, ìṣẹ̀lẹ̀ ńlá kan máa tuntun ṣẹlẹ̀ torí pé bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ṣe é mọ̀ pé ọ̀gá ńlá Pasuma Wonder, ṣe é mọ̀ pé wọ́n wà ní ìmúra báyìí, wọ́n wà ní ìmúra ìyẹn nílùú Mẹ́kà, àti bàbá ọ̀nàrẹ́bù gangan fún rẹ̀ ìyẹn Adébísí Àkàndé Táyé Currency, òun náà wà nílùú Mẹ́kà ìyẹn ní ìmúra. Fọ́nrán kan tí wọ́n ń lọ káàkiri níbi tí Táyé Currency níbi tó ti lọ bá Pasuma Wonder yẹn nínú hòtẹ́ẹ̀lì ẹ̀ tó wà. A rí i pé nínú fọ́nrán yẹn ní tí Adébísí Àkàndé Táyé Currency, fọ́nrán yẹn náà lẹ̀ ń wò lójú máwòrán wa yẹn. A rí i pé tí kí ẹnikẹ́ni má dà àwọn àti Pasuma rò ó torí pé wọn àti Pasuma rè àwọn ti jọ mọ́ra àwọn ti jọ wà látàyè tipẹ́tipẹ́, látàyè wà kó tẹ̀ tó di pé bóyá ọmọ yẹn lómi àmọ́ akọ Fújì gẹ́gẹ́ bí Táyé Currency ṣe sọ nìyẹn o, wọn ni mo ṣe ń sọ fẹ̀yìn olólùfẹ́ wa. Fọ́nrán yẹn mo lẹ̀ ń wò lórí agbágbé yìí, níbi tí Táyé Currency tó ti ń sọ̀rọ̀ gbogbo ẹ̀yin aláyọ̀nù sọ ẹ má fi ti Pasuma Wonder kẹ́wọ́ o, tẹ́ bá fẹ́ bọ̀ ń jà kẹ́ kọjú sọ̀rọ̀ gan ní tààràtààrà ni. A rí i pé nínú fọ́nrán yìí bó ṣe jáde sí ìgboro, a rí i pé gbogbo orí social media ó lu mọ́ra wọn, gbogbo àwọn olólùfẹ́ Fújì pàápàá jùlọ àwọn olólùfẹ́ Pasuma Wonder gbogbo wọn fárígá. Ẹlòmíì kan kí èpè mọ́lẹ̀ wọ́n ṣe fún bàbá ọ̀nàrẹ́bù pé Táyé Currency ṣé olórí tiwa olórí oko number 1 ìyẹn Alábí Pasuma Wonder ṣé òun lọ rí fi tó báyìí, torí pé gbogbo táwọn rò lérò ni pé níjọ́ tí ìjà bá tiẹ̀ bá parí láàrin ìwà àti ọ̀gá rẹ̀ ìyẹn Alábí Pasuma Wonder, gẹ́gẹ́ báwọn olólùfẹ́ rẹ̀ ṣe ń sọ ni o, gẹ́gẹ́ báwọn olólùfẹ́ Pasuma Wonder ṣe ń sọ sí ìgboro ayé nìyẹn pé níjọ́ táwọn tíjà bá tiẹ̀ parí láàrin ìwà àti ọ̀gá rẹ̀ ìyẹn Pasuma Wonder orí ìdọ̀bálẹ̀ ló gbọ́dọ̀ wà. Àmọ́ tẹ́ bá wo fọ́nrán tẹ̀ ń wò lókè yìí lẹ́rìí pé Currency ó jókòó gẹ́gẹ́ bí Pasuma Wonder ṣe jókòó sórí ibùsùn ìyẹn lórí bẹ́ẹ̀dì. A rí i pé ó dúró tìkára bí àfọ̀kọ́ ìgò, àfọ̀kọ́ ìgò òní Táyé Currency bàbá ọ̀nàrẹ́bù ṣe dúró tìkára tó dẹ̀ ń fi ohùn síta pé àwọn ti jọ wà tipẹ́ pẹ̀lú Pasuma Wonder, kẹ́nikẹ́ni má dàárín àwọn rú. Àmọ́ gbogbo àwọn gbogbo àwọn olólùfẹ́ Fújì pàápàá jùlọ olólùfẹ́ Pasuma Wonder wọ́n ti fárígá o, wọ́n ní Currency ṣoré èyí tó ṣe yẹn àpò ara ẹ̀ ló ṣe sí, àpò ara ẹ̀ ló ṣe sí torí pé tá bá ní ká wò sẹ́yìn a rí i pé nígbà tí gbọ́nmi sí omi ò tó wà láàrin Pasuma Wonder ìyẹn ọ̀gá himself gangan àti K1 the ultimate, a rí i pé fọ́nrán yẹn wà káàkiri gbogbo ayélujára. A rí i pé orí ìdọ̀bálẹ̀ báyìí oní Pasuma Wonder wà níbi tó ti ń dìrẹ̀ bẹ́ẹ̀ ìyẹn fún K1 the ultimate gangan fúnra ẹ̀. Ọ̀nà ilé ni ló fà á tí gbogbo àwọn olólùfẹ́ Pasuma Wonder fi ń fi gbé ta tí wọ́n dẹ̀ ń fapá jánu pé èyí tí Currency ṣe yẹn àpá rẹ̀ ló ṣe sí o, pé tó bá fẹ́ bẹ̀bẹ̀
ó ní láti dọ̀bálẹ̀ dáadáa àti pé ẹnu tí ìgbín ẹ̀ fi bó òòṣà ó gbọ́dọ̀ fi bolẹ̀ gẹ́gẹ́ bá àwọn olólùfẹ́ Pasuma àtàwọn gbogbo àwọn olólùfẹ́ fújì gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọnù ẹ gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa ẹ gbọ́ báwo ló ṣe yẹ kó rí ṣé àfojúdi ni pé ẹni tó fẹ́ wá bẹ̀bẹ̀ tó dẹ̀ tún bọ̀ lórí ìjókòó pẹ̀lú ẹni tó wá bẹ̀ tó dẹ̀ tún lérí fùrùkọ́kọ́ pé wọn àtẹ aláyé yìí àwọn ti jọ wà tipẹ́tipẹ́ o ẹnikẹ́ni má dàrin wọn rú ẹbí orí ìdọ̀bálẹ̀ ló yẹ kí bàbá ọ̀nàrẹ́bù yẹn Adébísí Àkàndé Táyé Currency ẹgbẹ́ sórí ìdọ̀bálẹ̀ ló yẹ kó wà ní ẹ lọ sí comment section wa ẹ máa bá wa fi àtẹ̀jíṣẹ́ yín gbogbo tẹ́ ẹ bá rí tẹ́ ẹ gbà lérò ẹ máa fi ránṣẹ́ síbẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ tiwa ní ìrìjù báyìí lọ ní ìkànnì náà ni gbogbo bó bá ṣe ń ṣẹlẹ̀ pátápátá ṣe mọ̀ pé a ti ṣèpinnu ẹ̀ fún yín bá máa mú wá sí ti ìgbọ́ yín àti sójú ìwòran yín ńlá tún ní ká tún mélèé wá fún yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ ṣé tẹ́ ń darapọ̀ mọ́ wa ẹ má wàá jó jẹ́yìn nìkan bẹ́ẹ̀ ṣe ń wò yìí ẹ máa like ẹ máa comment kí ẹ dẹ̀ tún máa bá wa pín káàkiri ṣe rí orí agbègbè tẹ́tí ń wò yìí agbágbé yìí ẹ máa bá wa follow ẹ̀ dáadáa kẹ́ ẹ subscribe yóò ju wa ṣe o ire o.